TV a wà níbi tí wọ́n ti ń jẹ ọba tuntun nílẹ̀ Ikire a wà ní pálásì Akire tí Ikire níbi tí wọ́n ti ń fi ọba Tajudeen Olarewaju Aketula Akire tí Ikire tí wọ́n ti ń yan ọba míì tí wọ́n sì ń gbé adé àti ọ̀pá àṣẹ tuntun tí wọ́n gbé ní wọn lọ́wọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun state náà Adémọ́lá Adélékè àwọn ni wọ́n gbé ọ̀pá àṣẹ fún ọba tuntun ìyún kábíyèsí ọba Tajudeen Olarewaju Aketula Akire tí Ikire. Ẹ wo bí ètò náà ṣe ń lọ díẹ̀. Màá bẹ̀rẹ̀ sẹ́dẹ̀tọ̀ wọ́n lọ́ọ̀ tí wọ́n fẹ́ bá lù ú sọ. Láìpẹ́ lẹ́yìn jìnnà, the former deputy governor of Iwuye Oba for his good relationship MP. Ẹ̀dọ́gbẹ̀ yìí tẹ̀ ní nǹkan bá ṣe pẹ̀ yẹ ẹjọ́ ẹjọ́ bá wà ó kúrò níbẹ̀. Bàbá wa wọ́n ṣàǹkọ́ ṣé wọ́n ti wà níbẹ̀. Wọ́n fẹ́ ṣètò tó tó àtẹ̀yẹ tó yẹ. Èèyàn bá dé fìlà, wọ́n bá ń pè é aláàjì, ó lè máa rúdú. Ìgbà wọ́n bá dé sí ẹ̀dọ́gbà náà tó máa sọ wípé bẹ́ẹ̀ ni aláàjì ni. Àwọn bàbá fẹ́ ṣètò tó yẹ kí wọ́n rí. Ara ẹ bá mi ká lọ o, sọ́dọ̀ ra dandan lórí abọ́là, gbèsòro débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o, gbogbo ayé ló lọ síbẹ̀ o. Ó dé o, babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí abọ́là. Erin ló mọjú igbó, ẹ̀fọ̀n ló mọjú ọ̀dà, ẹ̀jẹ̀ ńlá ló mọjú ọ̀kàsà lálẹ́ odò. Babaláwo kan bẹ lọ́yọ̀ Aláàfin tó mọjú kábàánì bọ̀rí ẹni torí ẹni fi gbẹ́ni débi rere. Àtàndá olórí abọ́là. Ó gbọ́ fá, ó mọ̀ pẹ̀lẹ̀ yánnayánná. Ó làbá máa pè ní ọ̀mọ̀ràn tí mo yóò gbé nínú karahun àtàndá olórí abọ́là. Ìwọ́n tó fẹ́ gbé ìgbésí àṣeyọrí, ó yẹ kó lọ bèrè lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀. Iṣẹ́ rẹ ti ń dàrú mọ́ ọ lójú. Àlákàlà ni wọ́n lá tàbí ẹ̀ṣẹ̀ kan ní ń dà ọ́ láàmú. Òṣìṣẹ́ ò ní lárí òṣòwòṣòwò ò dèrè ọjà. Ẹ lọ bèrè kí ló fa sábà bí àìrójú àìráyè. Wọ́n ní bórí bá ń bá wọn ọjà wọn akòrìṣà lẹ́jọ́. Kò sí ti ń bá ní ìjà bí òṣòrí ẹni. Ẹ lọ kàn sí babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ́là. Ìlú gbájú wọ Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin. Tàbí ká pé bàbá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080 38 34 86 30 àtàndá olórí àbọ́là. Gbogbo wa lọ̀rọ̀ wa ò níyànjú.